ní báyìí a ti bọ́ sí gbangba tó jẹ́ pé òun ni àṣà ń ta tí ìbéèrè ó mọ ta òkòtó. Mo fi ìbéèrè àkọ́kọ́ ìkejì ìkẹta mo kọ̀dí rẹ̀ sí ọ̀dọ̀ Hajia wípé kí wọ́n bá wa ta òkòtó fún sí ìbéèrè sí ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ẹ bá wa kí àwọn èèyàn nílé amúlùdùn wa kí ẹ sì dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́. Kí n tó kí àwọn èèyàn nílé èmi máa kọ́kọ́ bi yín ní béèrè ẹ dẹ̀ gbọ́dọ̀ má dáhùn. Látọdún tí mo ti mọ̀ yín mi ì mọ̀ yín mọ́ jìbìtì ṣùgbọ́n kí ló dé tẹ́ bẹ̀rẹ̀ sí ní doni jìbìtì báyìí. Bóyá èèyàn lè lu jìbìtì kó má mọ̀ ọ́n. Ẹ béèrè pé bólẹ́ ti lu jìbìtì ni. Ẹ ṣeun, níbo ni mo ti lù ó. Kí ló dé 70 upper 70 tí gbogbo yín sì dúdú ẹ̀ ń lù à ń jìbìtì. Kò ṣe rí. Báwo ló ṣe dúdú. Ẹ̀bùn ni o. Ẹ̀bùn kọ́. Ẹ̀bùn ni o. Ọgbọ́n wo lẹ ń dá sí. Kò sí ọgbọ́n kankan tí mò ń dá ṣe bẹ́ẹ̀ rí orí. Àwọn wo lẹ fẹ́ lù ń jìbìtì ta lẹ́yìn impress. Kò sí ẹni tí wọ́n impress ṣùgbọ́n ṣe mọ̀ wípé ẹ̀yin King Sunny Adé ni mo. Tẹ̀bí ń tọrọ okùn. Kò sí tó jọ. Ọlọ́run dáríjì yín. Mi bá mi àti gbogbo wa. Ẹ búra. Ẹ búra. Kò nílò kí n búra. Ẹ káàsán o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé ní gbogbo ibi tẹ́ ẹ wà níbi tátẹ́gùn Almond FM tó ti ń fẹ́ lù yín. That's lovely. Ìdí tẹ́ fi máa gbọ́ ìkànnì yìí ní gbogbo ìgbà òun lórúkọ tó ń jẹ́. Ẹ ti mọ̀ wípé èso tọ́lọ́run Olódùmarè dá òun ló ń jẹ́ orúkọ mọ́ ilé iṣẹ́ yìí lára mọ́ ìkànnì yìí lára. Wonderful. Èso tó jẹ́ wípé ìlú ibi tá a ti bí Jésù Kristi ibẹ̀ ló ti so wá. That's lovely. Àmọ́ yọ cholesterol dànù lára tẹ́ bá ti ń gbọ́ Almond FM gbogbo cholesterol yín yóò mọ yọ dànù ni. Ó máa ń tún heart ṣe ó máa ń tún ọkàn ṣe tẹ́ bá ti ń gbọ́ Almond FM ẹ̀ tún ṣàìsàn ọkàn mọ́. Ó ní vitamin E nínú àmọ́ ẹ̀jẹ̀ èèyàn ó sùn ó máa ń yọ high blood pressure ó máa ń yọ lára tẹ́ bá rí oríṣiríṣi àwọn benefits tó wà lára Almond seed gbogbo ẹ̀ náà lè máa jàǹfààní níkànnì tẹ́ bá ti ń gbọ́ tẹ́ ẹ̀ gbé kúrò ń bẹ́ẹ̀ ni o. Good. Ó yẹ wá promise mi sìn pé ẹ ní gbé kó ń bẹ̀ kẹ́ ẹ sì fowó lé. That's lovely. Ọbalúwa Seun Adeboye lórúkọ mi àbẹ̀kẹ́ ọ̀kẹ́yìn lójú bàbá God the iron lady in the ways àrí olólùfẹ́ gbàgbé ìbínú abóbí akọ àwòkọ àfẹ̀dẹ̀ ṣẹwà ó pé síbẹ̀ pírẹsẹ̀ntà ẹnìkan ló fún mi yàn tí mo bá fi mú yóò bínú Mọ́rádéyọ̀ ló fi fún mi. Ẹ kú lé mo káàbọ̀. Good. Mo káàbọ̀ ẹ kú ilé. Ẹ ṣeun. Mo ti ṣe méjèèjì papọ̀. That's lovely. Ìwọ̀n lọ́mọ ń bẹ́ẹ̀ mọ́. Kò sí tó burú bẹ́ẹ̀. Ẹ káàbọ̀ sí orí ètò àmúlòdùn. Wọ́n ń da yín lónìí méje mẹ́jọ inú mi dùn wípé torí ìgbà tí mo délé tán tí à ń polongo iṣẹ́ yìí ní orí afẹ́fẹ́ ní ẹnìkan fẹ̀sùn kàn mí wípé ṣé kìí ṣe pé àsọjásán ni mò ń sọ yìí ṣùgbọ́n ní báyìí nísìn ìṣe tí wọ́n ti rí àpẹẹrẹ pé ẹ kú lé lásán àwọn náà ti rí ojú ilẹ̀ bí ó ṣe rí wípé torí mo sọ mo ní akọ́ṣẹ́mọṣẹ́ ni pédépédé sí ni àti pé arẹwà ni arẹwà obìnrin n ò wá mọ inú mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà sílẹ̀ tí ẹ lè yọ kúrò ju gbogbo ẹ lọ mo fi àdàgbà ètò lé ìyáàfin Tàfikọ́ Karim lọ́wọ́. Ẹni pé wọ́n kọ́ rẹ́rìn àmọ́ bóyá English mo fi rìn ní àbí Yorùbá torí mo rí pé nǹkan ti ṣẹlẹ̀. Èdè Ìbàdàn lẹ fi ń rẹ́rìn ilé. Wọ́n ní Ìbàdàn mo fi rìn èdè àwọn láti Ìbàdàn Òkè Ògùn mo ti. Ìbàdàn lẹ ti ń jẹ ẹ ti mú mi Ìbàdàn ẹ ti jọ Ìbàdàn gan àtúlẹ̀ tún yarí pa máa gbọmọ wa. Ẹ ti gbọ́ ẹ má ti jẹ lọ jìnnà ṣé ẹ ti rí ìdí mo fi rẹ́rìn lédè Haúsá èdè Ìgbò èdè Yorùbá mo rí lédè ọmọ Nàìjíríà torí pé ẹni tó wà nílé agbára àwọn gángan lọ̀rọ̀ ṣùgbọ́n látara ká sọ pé tán bá ń sọ̀rọ̀ introduction bàbá ṣe wọlé sí nǹkan àwọn èèyàn ti mọ bá a ṣe jẹ́ ẹ rí i pé gbàtàn wọlé ìṣọwọ́ tán fi wọlé kò nídìí káṣẹ̀ mọ́ júwe pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni wọ́n nǹkan tó kàn ní pé sọ̀rọ̀sọ̀rọ̀ ni yín dákun máa jẹ́ kẹ́ sọ̀rọ̀. Ohun tó fà ní wípé ìgbà tí mo rí gbogbo ẹ̀yin tẹ́ pélé mi lórí tẹ́ ẹ̀dẹ̀ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ kíní kan wá sọ sí mi nínú ni pé tá a bá ti rọ́ lọ́rọ̀ ẹni sọ̀rọ̀sọ̀rọ̀ là á dà bẹ́ẹ̀ mi náà ṣe di sọ̀rọ̀sọ̀rọ̀ nìyẹn. Ṣùgbọ́n gbogbo èèyàn mọ̀ pé èèyàn jẹ́jẹ́ lè mi. Ṣẹ́yìn èmi fúnra tèmi gan tí ènìyàn bá fi oyin sí mi lẹ́nu
tó padà wá ní ọjọ́ méje ìní tàbí pa ibẹ̀ ni ó bá. bóyá oúnjẹ tán láìkì jù náà sọ ohun tó lè bá ganan tọ́ka sí. bẹ́ẹ̀ fi iyán kókò sí mi lẹ́nu àtẹ̀fọwọ́rọ́wọ́ ibẹ̀ lẹ́bàá nǹkan yín. ó ti dá. ẹ jẹ́ tàtà bẹ́ẹ̀ wọnú ìbéèrè tí màá bí wọ́n ní pé àti rí i pé ó wà ńlẹ̀ ìyẹn ni pé ọ̀rọ̀ yẹn wà ńlẹ̀ ẹ̀bùn wà ńlẹ̀ gbogbo ẹ̀ wà ńlẹ̀ ṣùgbọ́n ìbéèrè tí màá kọ́kọ́ bí yín ni pé báwo lẹ ṣe di sọ̀rọ̀sọ̀rọ̀. wow inú mi dùn níbi tẹ́ ẹ ti mú yẹn torí pé ní gbogbo ìgbà tí mo bá ti fẹ́ sọ̀rọ̀ nípa ara mi mo máa ń fẹ́ gbé òṣùbà ńlá fún ọ̀gá tí mo tara ẹ̀ jáde lágboolé sọ̀rọ̀sọ̀rọ̀ Alhaji Adeboye Lawal ẹ̀rọ ọ̀kẹ́ ọmọ èèyàn burú afájá àgbẹ̀ kan ò ní ṣoògùn bíi alárìnà ká nítorí pé nínú oko àgbẹ̀ lè já oògùn wọ́n lè wàá mú bá ṣùgbọ́n alárìnà ká wọ́n bá dé lùyìn yọ gbà wọ́n bá dé gẹ̀ẹ́kùn yọ gbà wọ́n bá dé Ìbàdàn yọ gbà bẹ́ẹ̀ ni Alhaji Gboyega Lawal ìbáwó àti gbogbo ẹ̀yin àgbẹ̀gbà sọ̀rọ̀sọ̀rọ̀ pátápátá àti gbogbo àwọn tá a jọ jẹ́ irọ́ àtàwọn tó ń bọ̀ lẹ́yìn àtàwọn tó ń bọ̀ lẹ́yìn tán kéré táwọn fojú kéékèèké wò ṣùgbọ́n tí wọ́n ti rìn tí wọ́n jù á lọ bàbá o yéèyé o báyìí ni mo ṣe di sọ̀rọ̀sọ̀rọ̀ ẹ mọ̀ wípé èmi náà ní èèyàn kan tó gbajúgbajà láti inú ìdílé wa Gbenga Adeboye bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ sísọ abanílé látara bàbá látara màmá bàbá wa ló fọ́nì jù nínú gbogbo wa ṣùgbọ́n táwọn bá tẹ̀ sọ̀rọ̀ tó bá fọ́nì èèyàn ní mọ̀ mọ́mì wa náà sọ̀rọ̀ wọ́n á fọ́nì dádì wa wọ́n jẹ́ oníwàásù lórí àga ìwàásù ní the Apostolic Church then bọ́lá Gbenga jáde wọ́n dẹ̀ gbé orúkọ yẹn jáde wọ́n gbé ẹ̀bùn yẹn jáde Ọlọ́run dẹ̀ ń fún wọn ṣe wọ́n máa ń lò wá àwọn ni wọ́n kọ́kọ́ mú mi dé studio torí àgbọ́dọ̀ ṣe Ọlọ́run àwọn ni kọ́kọ́ mú mi dé studio tí mo ti kọ́kọ́ ṣe jingle àwa la máa ń bá wọn gbérin àwa la máa ń bá wọn ṣe ajánásí pẹ̀lú abẹ́fàgbọ̀rọ̀ nínú àwọn records wọn àwọn náà kọ́kọ́ mú wa dé orí ìtàgé gẹ́gẹ́ bí bá ṣe máa bá wọn ṣe nínú iṣẹ́ wọn gbogbo fún amóhùnmáwòrán àwọn náà kọ́kọ́ mú mi dé location ìyẹn ní mìíràn nígbà yẹn tí mo fi mọ gbogbo àwọn artist ńláńlá tán jẹ́ àtijọ́ àwọn bàbá olóyè àjèrè set àwọn bàbá jure bíi àwọn bàbá àgbákò and so on and so forth tá a fi wà papọ̀ nígbà yẹn bọ́dá soko tí mẹ́mbà dàbà àbàdárúkọ rẹ̀ nísìn yóò bínú àmọ́ náà ń gbà náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn alápinni ṣùgbọ́n nígbà tí ènìyàn bá ní nǹkan tí ènìyàn ń lò kò ń fi gbogbo ara jọyàn lójú ẹyin òde kì í fẹ́ rí bíi dóò bọ́dá Gbenga rí gbogbo àwọn àbúrò wọn bí ẹni tó wúlò but kò sọ sí wọn lọ́kàn pé kí wọ́n sọ ìkankan wá di ara wọn kò sọ sí wọn lọ́kàn bó tẹ̀lé pé bó ṣe ń mú wa yẹn àti ń kọ́ṣẹ́ náà wọn ò wo wípé yá ká lọ sí rédíò wá sọ̀rọ̀ wá ṣe báyìí because wọ́n believe wípé àwa náà ní láti ní kárí àwa àdẹ̀ sọ fún wọn wípé a ní interest. nígbà tí èmi náà wá rò ó torí nígbà tí mo wà lẹ́kọ̀ọ́ mo ṣiṣẹ́ ní iléeṣẹ́ kan tó ń pè ní Transfer Entertainment àwọn ni wọ́n gbà bọ̀dá Gbenga Babolando jáde nígbà yẹn lábẹ́ àkóso ẹ̀gbọ́n mi Tọ́pẹ́ Akínyẹlé so nígbà yẹn mo máa ń ọmọ màmá ẹfún ṣe tọ́tọ́ kù yóò tún wá mú mi ní rí tí mo ti bá wọn ṣe act nínú fíìmù wọn mo ṣe ọmọọṣẹ́ Bukky Wright lọ́jọ́ yẹn máa lọ sọ́dọ̀ bàbá Jimoh Aliu mi ò ríro entertainment industry ni mo ti ń ṣiṣẹ́ bàbá Gbọ́n máa ń wá wọ́n máa ń fẹ́ kí n tẹ̀lé wọn lọ sí rédíò ṣùgbọ́n mi ìdáhùn torí iṣẹ́ yẹn ò wù mí iṣẹ́ ìràwọ̀ ò wù mí so mo wá travel mo wá sí Ọdẹ Òmu fún ilé ọdún bí dáàdi wá ṣe wá ní Olúwa sọ wípé kí n kó lẹ́kọ̀ọ́ ibi lórí ẹ wà kìnnìkan so èmi wá fẹ́ padà sẹ́kọ̀ọ́ ń tèmi náà wá fún mi ní lẹ́tà wọ́n ní kí n báwọn yà fún Alhaji Gboyega Lawal nìbàdàn torí mo máa ń sọ wípé wọ́n wúwo mi sínú iṣẹ́ yìí ni wọ́n tàn mí wọ̀ ni mi sọ pé mo fẹ́ kọ́ṣẹ́ so mo wá mú lẹ́tà fún Alhaji Gboyega Lawal àṣẹ mi ni wọ́n pa síbẹ̀ dáàdi wa kọ síbẹ̀ wípé kọ́ máa yẹ kí n lọ sẹ́kọ̀ọ́ mọ́ kán wá gbogbo ọ̀nà láti dá mi dúró síbàdàn gbogbo owó tó wà lọ́wọ́ mi bálájí ṣe yá nìyẹn wọ́n yáwó mi wọ́n dá padà títí dé ní o bíi pé kọ́ran mi ń ṣe ń gbà mí kan ní yọ 10 mo sì ń wò pé wọ́n jẹ mí lówó kọ́ran mi ń ṣe kí n mú dé kan ní yọ 13,000 ni o mo sì ń rò pé wọ́n jẹ mí lówó owó tán jẹ mí ni mò ń dúró dè títí dé ní wọn tí san yín sì padà gbà lágbára Ọlọ́run torí ìdíjọ́ tó bá sọ pé ṣe ń gbà owó tí mo jẹ́ ọ nígbà yẹn rè ni yóò tó gbèsè àtó wọn bá fún mi 1 million gbèsè yẹn wà ń bẹ yín gbà lẹ́nu gbòdì ọ̀run bí wọ́n fún mi láyé so bí Alhaji ṣe wá dọ́gbọ́n dè mí mọ́lẹ̀ nìyẹn wọ́n dẹ̀ ń dọ́gbọ́n tọ́jú mi náà so wá dọjọ́ kan á ní pé bí mo ṣe dọ́dọ̀ wọn
tí mo nígbà kíní kan mo ti fẹ́ wọn lọ́wọ́ ní rí mi Sunday bó ṣe di Sunday yẹn mo tètè dé bó ṣe gbé mi sínú mọ́tò nìyẹn ó di Galaxy Television Ìbàdàn èmi kàn jókòó Rosin ní Galaxy Galaxy làwọn ayé wọ́n ní kí n jókòó níwájú èmi náà bá jókòó bí àbúrò ọ̀gá gbogbo wọn mo ti ríra mi bí superior èmi làbúrò ọ̀gá ṣé wọn báwọn ọmọ ọ̀gá ṣe máa ń ṣe akọ náà bá ní mo léèyàn kan níbí lónìí onábílẹ̀ Gbenga Adeboye irú àkọ́kọ́ náà onábílẹ̀ Gbenga Adeboye mo jìnnà sí pọ̀ ó lẹ́bùn pọ̀ ó ṣe gbá ó ṣàwọn náà bá ti pọ́n mi lọ yóò wọ fún yín ní abala kìlọ̀ wá débẹ̀ ó ti bá mú táìtù níbi tó ti ń kì mí lọ́wọ́ mo ní èèyàn gbọ́dọ̀ dojú ti adúrú Gbenga Adeboye kéèyàn tún dojú ti Alhaji Gboyega Lawal kí ni mo fẹ́ sọ ò mí lè gbàgbé táìtù tí mo ṣe lọ́jọ́ yẹn kí ló wá débẹ̀ mo ti ń rack brain mi mo wá ṣe àwọn tí wọ́n máa ń sọ wípé ṣe wọ́n pé àwọn tó jẹ́ bíi electrician tẹ́yìn ń pè ní rédíò ní kẹ́yìn tẹ́ gbé ìbò tó yẹ kó máa ṣe rédíò kó máa ṣe tí wọ́n bá wá ní pé iná bàjẹ́ ládùúgbò wọn wọ́n wá ní pé kán wá bá wọn gun òpó bí mo ṣe wá ní wọ́n pe bọ̀dá láìsí kan ládùúgbò wa nìyẹn tó bó ṣe gòpó lọ ó fọwọ́ kan tí ò yẹ kó kàn gbà tí ò ń ṣiṣẹ́ bó ṣe jábọ́ wọ́n mú tẹ́sà wọ́n fi kan eyín ẹ̀ báyìí iná bá tàn yàn wáńké lẹ́yìn bá gan bí mo ṣàṣètò gbogbo ẹ̀ papọ̀ nìyẹn wípé bó ṣe lọ yẹn tó kù yẹn tó bá dé àjùlé ọ̀run wọ́n á béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé nẹ́pà ni ẹ̀ nà kí ló wá dórí òkú bí mo ṣe bẹ̀rẹ̀ segment yẹn lọ́dọ̀ Alhaji Gboyega Lawal nìyẹn so mo ṣe ọ̀sẹ̀ kínní ọ̀sẹ̀ kejì bó ṣe dùn mọ́ mi nìyẹn mo bá gbàgbé pé wọ́n jẹ mí lówó bí mo ṣe tẹpa nìyẹn lẹ́yìn ìgbà yẹn àwọn wa ní pé kàyèsè dé o a lọ sí èmi ní Ṣeun lórí bẹbẹ là ń ṣe nígbà yẹn àtẹ̀lé wọn lọ sí amúlòdùn wọ́n ṣà ń kó wa káàkiri wọ́n tún wá lọ kó wa jẹ ẹja kó sẹ́jà lẹ́kọ̀ọ́ èmi ò lè fowó mi jẹja lẹ́kọ̀ọ́ mo ṣe jókòó nìyẹn bí mo ṣe di sọ̀rọ̀sọ̀rọ̀ nìyẹn sí ọ̀dọ̀ wọn ni mò ń lọ tí a ti ń ṣeré tá a ti ń ṣe gbogbo ẹ̀ tá à ń rọ̀ kẹ̀ káàkiri bí Jàre Ayọ̀ máa ti ń ṣe pè mí nìyẹn pé ṣé mo lè ṣe program fún wọn ní NTA ìgbà yẹn ni àsìkò màmá wa Grace Alọ́mọge so bí mo ṣe débẹ̀ tá a ṣe 4 segment báyìí 4 segment àkọ́kọ́ ṣe lórí Fẹ̀sọ̀lógbà ó bá àbúrò Mrs Alọ́mọge gangan wí so bí wọ́n ṣe love ẹ̀ nìyẹn bàbá Adédìbú pé wọ́n pé program yóò gbọ́dọ̀ kúrò lórí NTA ó gbogbo àwọn èèyàn pé wọ́n láwọn wà embarrassed pé gbogbo àwọn èèyàn sọ pé program yẹn lè bí mo ṣe di sọ̀rọ̀sọ̀rọ̀ nìyẹn so tí mo bá sọ pé mi ò kọ́ṣẹ́ mo right wípé mo kàn dé wọ́n kàn gbélé mi lọ́wọ́ because ẹni tó sọ pé òun fẹ́ kọ́ṣẹ́ tó fill form tí wọ́n á ní lọ báyìí lọ kò ní ó máa feel pé òun kọ́ṣẹ́ but tó bá rán èmi níṣẹ́ èmi sì ń rò pé ẹ̀gbọ́n mi ló rán mi níṣẹ́ tó bá fún mi ní nǹkan ẹ̀gbọ́n mi ló fún mi ní nǹkan bí ẹ̀yin bá gbóúnjẹ wá kan tó dé gan àti lè palẹ̀ oúnjẹ mọ́ ṣùgbọ́n like that ìtúnú mi dùn sí ni pé ìrántí Ọlọ́run fi hàn bàbá kì í ṣe ìran yẹpẹrẹ. bẹ́ẹ̀ni. That's very lovely. Ẹ ṣeun mo ń bọ̀. Mo ní ìbéèrè pọ̀ ńlẹ̀ nìkan ni kéṣe torí náà Àjíà. ìbéèrè mi tẹ́mi òbí wọn ni pé ńgbà tán wọlé nǹkan kan tí mo rí pé wọ́n wà intelligent gan. lálàkọ̀kọ́ ẹ sọ̀rọ̀ pé lábẹ́ aṣọ pé àwọn tẹ́ mọ̀ tí yóò ṣọjọ́ bí January pé ẹ ti tako ẹ ti mú ọjọ́ tèmi ẹ ti gbàgbà bí ẹ tètè mọ́ o ẹ ṣeun ẹ wá ní January 1 January 7 January 14 àwọn lọ́jọ́ ìbí yín wọ́n wá ní ọjọ́ kan náà ní gbogbo ẹ̀ máa bọ́ sí léyìí tó jẹ́ pé ẹni tí ò bá tètè máa ṣí ọpọlọ sílẹ̀ kò lè rò lọ bẹ́ẹ̀ mo wá tún wo mo ní ọjọ́ Wednesday lè bọ́ sí wọ́n ní á sì bọ́ sí ìtumọ̀ ni pé wọ́n mọ̀ pé ọjọ́ yípo pé wọ́n ṣe èèyàn kan tó jẹ́ pé ẹni tí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ronú pé ẹni tí Ọlọ́run fún lẹ́bùn ni wọ́n mo dẹ̀ rí pé onígbàgbọ́ ni wọ́n mo dẹ̀ rí pé. ó yá ẹ pàtẹ́wọ́ fọlọ́run gẹ́gẹ́ bí. kólúwẹ̀ má di Nebukadinezari wọ́n pọn ló bá gbé kọ́rùn ó dẹrẹ́ kò gbẹ́ni. iṣẹ́ wa gangan láwa ṣe ń bì gẹ́gẹ́ bí onígbàgbọ́ tó jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ mo fẹ́ kí wọ́n bá wa sọ̀rọ̀ ẹsẹ̀ bíbélì méjì gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ọmọ wòlíì. Good. Ẹ̀mí ni mi lóòótọ́ ẹni tí ó jókòó níbi kọ̀ọ̀kan ọ̀gá ògo ni ó máa gbé àbí òjìji Olódùmarè. One. Ok,
okay ṣé kí n kàn dárúkọ méjì ni ìwọ kò gbọ́dọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú mi èmi rò pé ní kí n mọ fi wàásù èmi fẹ́ máa wàásù lọ́tẹ̀ mi wọ́n wàásù fún wa máa ìwọ kò gbọ́dọ̀ ní Ọlọ́run mìíràn pẹ̀lú mi ìwọ kò gbọ́dọ̀ foríbalẹ̀ fún Ọlọ́run mìíràn pẹ̀lú mi ìwọ kò gbọ́dọ̀ gbé ẹbọ fún bẹ́ẹ̀ ni ìwọ kò gbọ́dọ̀ sìn ẹ̀sà bíbélì pọ̀ ńlẹ̀ o èwo ni kí n tún ló bọ̀dá Titus rántí ọmọ òrukàn láti ràn án lọ́wọ́ ìyẹn wá sọ́dọ̀ yín láti jọ́ tí bá mi àti màmí ti kú tí bọ̀dá Gbenga ti kú n ò rí nǹkan kan látọ̀dọ̀ yín. ìdí ni wípé kọ́pìnì kan náà lájọ wà àbí mo purọ́ kúlé. ẹjọ sà ta ló ní kẹ́ kọ́kọ́ wáyé ẹ bá ti ní sùúrù kẹjẹ ń wá síwájú yín. bí mo ṣe rí kò sí ìyá kò sí bàbá. ẹ̀yin àgbàlagbà lẹ́yìn. àgbàlagbà lẹ́yìn. yes ma. ìyá wa ní lẹ́yìn ìdányọ̀ sọ́bsidì ṣe ká ronú kù ní àní ronú kó àmúra síṣẹ́ náà ni ìbéèrè tí wọ́n béèrè látara nọ́ọ̀sọ̀ náà ni o ìyá wa ìgbà tán ti wá yọ sọ́bsidì nínú orí epo yìí. ẹ má pè mí ní ìyá wa mọ́ o èmi ò lówó tí wọ́n fi tọ́jú ọyìn bí ọmọ o. it's alright. ọ̀rẹ́ wa wà òkè ìyá wa nígbà tí wọ́n fẹ́ kógbó sí yàn lápò nìyẹn a máa parí tán sùn wá ní ẹ̀yìn ní ìyá wa kò sí nǹkan kan lẹ̀ o. ẹni abálábà ní bàbá ẹni abálábà yìí òun náà ni bàbá bẹ́ẹ̀ ni. ṣé ẹ mọ̀ wípé lórí ètò yìí a ní gbọ́dọ̀ gbé ìbọ̀wọ̀ fún àlejò. ká mọ̀ fi gbára wa ṣá. ká mọ̀ ẹ̀rọ kì í ṣe. gbogbo alamọ̀ wípé tó bá di pa parí ètò a di ọ̀dà ṣeun báwo ni ìwọ náà ní dókítà báwo ni ṣùgbọ́n lórí afẹ́fẹ́ gẹ́gẹ́ bí ààyè tí iṣẹ́ wa gbà a gbọ́dọ̀ bọ̀wọ̀ fún ẹni tí ó jẹ́ àlejò wa so bí yẹn ṣe jẹ́ nìyẹn tí wọn ò bá gba ìyá wa ìyá àfin. àbí ọ̀gá wa wọ́n mú kan wọ́n ti gbà ọmọ ìwà òkè kémi bá lè claim right mi ọmọ ìwà òkè. ìbéèrè tí mo fẹ́ bèèrè wọ́n ní tó bá yọ sọ́bsidì àṣà ní ronúkú gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá tẹ̀ wá ní ó yẹ sọ̀rọ̀ fún wa láàrin ìṣẹ́jú méjì sí kí lẹ̀ bá rògbò yẹ ká yọ sọ́bsidì ẹ̀ fún wa. tó yẹ kí wọ́n yọ sọ́bsidì ẹ̀ fún wa tó yẹ kán yọ subsidy ẹ̀ fún wa sáà. nígbà tó yọ subsidy lórí epo kí ni nǹkan tó yẹ pé ó yẹ ibẹ̀ ló ti yẹ kán yọ fún wa tó wá yọ lórí epo. subsidy orí epo yẹn gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ń ṣe subsidy èmi ò mọ reason tí subsidy kan lè fi affect wa ìdí ni wípé kí ó tó di pé wọ́n yọ subsidy wọ́n ní kò wúlò fún epo pé àwọn àpò kan ló ń lọ. ń sìn báyìí subsidy yẹn wọ́n wá dá dúró kí àwọn àpò yẹn ó bàa lè kí wọ́n bá lè yéyin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ. kápò yẹn lè gbẹ. ohun táwa ń sọ ni pé subsidy yẹn kò lọ sí àpò yẹn mọ́ nígbà tí ò wúlò fún epo tẹ́lẹ̀ báwo ló ṣe wá affect epo nígbà tí a rí lò fún epo tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo béèrè lọ́wọ́ yín ẹ dáhùn ẹ̀yin níjọba. ìbéèrè ya tì sí yín torí pé sọ̀rọ̀sọ̀rọ̀ ìjọba yìí náà ni wá. so nítorí ìdí èyí kí àwọn ìjọba kí wọ́n bá wa yẹ̀wò wípé a já sí kí wọ́n bá wa lọ sọ nǹkan kan lórí ọ̀rọ̀ epo tó bá jẹ́ wípé àwọn tí wọ́n já marketers tó wà nídìí ẹ̀ àwọn náà ni wọ́n wà ń bẹ̀ kí wọ́n mọ ọ̀nà tí wọ́n máa gbé gbà nítorí pé báyìí ìdílé ò lè ra odidi iṣu mọ́ wọ́n ń gé iṣu tà ni bẹ́ẹ̀ ni ìdílé ò lè ra túbà òfìà mọ́ nígbà táwọn oníṣu yẹn wà wò wípé ọ̀nà wo ni iṣu á ṣe máa lọ wọ́n á wá gé ìkan síbi méje wọ́n á lé níbi mẹ́ta ẹ̀ wá kó mẹ́ta yẹn bóyá bíi 1000 àbí 12 àbí 15 or so bẹ́ẹ̀ ni báyìí bí èèyàn ò bá tó tán kò lè fi kúlíkúlí mu gàrí tó bá tiẹ̀ rí gàrí gan bẹ́ẹ̀ ni nítorí pé tó o bá wá sílé mi sì ti bá fún ẹ ní gàrí àtẹ̀pà má rojọ́ mi kiri oúnjẹ olówó ni mo fún ẹ oṣù mọ́ye tán ta kóńgò bó ṣe rí nìyẹn so kí àwọn ìjọba bẹ́ẹ̀ ni kí àwọn ìjọba wá wò wípé àwọn èèyàn kan wà tí wọ́n jókòó nídìí owó àwọn ènìyàn kan wà tí wọ́n rí tajé ṣe àwọn ènìyàn kan wà tó yẹ pé lára àwọn tálíkà gangan ni àwọn gan tó ti ń jẹ nítorí pé iṣẹ́ wọn á gbà látara wọn kí wọ́n wá wo ti àwọn ọmọ òrukàn kan wo ti àwọn tálákà kí wọ́n wo ti àwọn tó ń ta wóróbo tó yẹ pé gbogbo nǹkan tó ń gbé sílẹ̀ gan kò tiẹ̀ tó 2000 kí wọ́n tètè bá wa ṣe ní kánmọ́kánmọ́ àdìẹrù léjọba eléyìí lórí o nítorí pé nǹkan ti bàjẹ́ kí wọ́n tó wá gbà á Ọlọ́run á fún wọn ṣe ẹ jẹ́ kí wọ́n sọ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé tó bá ti jí Nàìjíríà ò lè dáa mọ́ Nàìjíríà ara rẹ ló ń ṣe o ìdí ni wípé bó ṣe ń ṣépè fún orílẹ̀-èdè Nàìjíríà yẹn tí ò bá máa dá a lọ àwọn tí ò ní gan ló ń ṣépè fún torí Nàìjíríà ò lè dáa mọ́ kò lè kan àwọn tó ń bínú sí máa gbàdúrà sí orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé àwọn tó bá ń fẹ́
yóò ṣe rere. Bíbélì sọ wípé ẹnu oníkálùkù ni yóò fi wẹ egbò rẹ̀. Ó ní ẹ ké pè mí èmi ó sì dá yín lóhùn. Ó ní ohunkóhun tí ẹ̀yin bá béèrè ní orúkọ Baba èmi ó fi fún yín. Ohun tó fẹ́ kó ṣẹlẹ̀ sí Nàìjíríà ni kó máa confess. Ẹ má ṣe pé fún orílẹ̀-èdè Nàìjíríà mọ́. Ṣé ó ti tó àbí kí n mú tọ́pìkì mi? Ó ti tó bẹ́ẹ̀. Ìbéèrè tí màá tún máa béèrè lọ́wọ́ yín ni pé ìjọ wo lẹ lè tọ́ka sí gẹ́gẹ́ bí ìjọ tínú yín dùn jù lẹ́nu nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀? Nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ èmi ò mọjọ́ tínú mi dùn jù o, nítorí pé ní wíwà pẹ̀lú Alhaji Gboyega Lawal gbogbo ọjọ́ lọ́dún. That's good. Mi ì lè mọjọ́ tínú mi dùn jù because he always make emergency ṣe bí wọ́n ń sọ èbò ń bí kó lùwẹ̀ má lùgbìdì. He always makes us happy. He's a good man, he's a good leader, he's a good brother, he's a good father, he's a good everything. Yes. So ní gbogbo gbà even nígbà tójú ẹ tó fẹ́ fàrò Alhaji fẹ́ wá gbogbo ọ̀nà láti make sure wípé inú ẹ dùn. Ẹ ó rí wípé èmi àti wọn 6 bóyá Ọlọ́run ti mọ̀ wípé bẹ́ẹ̀ ni mi ti fẹ́ sọ pé 6 and 7 bóyá Ọlọ́run ti mọ̀ wípé bọ̀dá Gbenga máa papòdà. Ó dẹ̀ mọ̀ wípé ọmọ Adébóyè ni wọ́n, pé a gbúdọ̀ continue relationship yẹn ní ọ̀nà tá a fi máa ríra wa bá sọ̀rọ̀ ní gbogbo ìgbà tí ó ń ṣe wípé ó ti pẹ́ tá a ti rí Gboyega Lawal at least bẹ́ẹ̀ mi ṣe jẹ́ ọmọ wọn yìí connection yẹn ṣì wà ń bẹ forever. Bóyá torí ẹ̀ ló ṣe pèsè mi, torí mo máa ń sọ fáwọn èèyàn wípé nǹkan tọ́lọ́run bá máa ṣe ní another 20 years á ti bẹ̀rẹ̀ ń sìn. Lẹ́ni ẹnìkan lè wá tọrọ owó lọ́wọ́ èèyàn tó jẹ́ wípé ní another 20 years òun ló máa padà ran èèyàn tàbí ọmọ èèyàn lọ́wọ́. Good. So bó ṣe rí nìyẹn. Mi ò mọjọ́ tínú mi dùn, mi tí ẹ lè mọ̀ ọjọ́ tínú ó ti dùn jù. Ọjọ́ tínú mi bàjẹ́ nìkan. Náà mo fẹ́ mẹ́nu lọ pé ìjáríjọ́ tínú yín bàjẹ́. Bẹ́ẹ̀ni ọjọ́ tínú mi bàjẹ́ ni ọjọ́ tí mo rò wípé ṣé tí èèyàn ò bá ṣèṣe kú ṣe èèyàn ò lè make ẹ ni. Bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí obìnrin tó yẹ pé ìrànlọ́wọ́ dé ń bí ìrànlọ́wọ́ dé ń bí lẹ́yìn ìgbà yẹn ni ọjọ́ tí Gbenga Adeboye kú tó dẹ̀ wá fa ikú èèyàn 3 míì nínú ẹbí mi. Mo wá gbàgbé gbogbo ìbànújẹ́ àtẹ̀yìnwá pátápátá, mi ò wá rántí gbogbo àwọn ìbànújẹ́ mọ́ because àwọn ti tẹ̀yìnwá yẹn mo máa ń rí bíi challenges tó yẹ kéèyàn rí lẹ́nu iṣẹ́. So wọ́n bá sọ pé kí ni àwọn ìpèníjà lẹ́nu iṣẹ́, màá sọ fún wọn wípé bó délé ọkọ wà rí pèníjà, bó gbaṣẹ́ Olúwa wà rí pèníjà, Jésù àtànábì Muhammad gan rí pèníjà, Ọ̀rúnmìlà gan rí pèníjà, tó léyàwó ẹ̀dànù tí ń wá ìwà káàkiri odidi ìpèníjà ni. Ẹ tún kẹ́kọ̀ọ́ débẹ̀ ni. Bẹ́ẹ̀ ni ìwà là ń wá ìwà òrèlé alára ìwà là ń wá ìwà. Ẹ̀yin ò kọjú ọdún 16 ni ṣẹlẹ̀ yìí náà lè máa ń kọ àwọn ìwé ọ̀fọ̀ yẹn fún wa ńgbà kan tá a máa ń kà nígbà bá lò tó tá a bá jù sílẹ̀ tá a máa kà tá a máa ha sórí táwọn rò pé àkọ́sórí ni àmọ̀ pé ó ní lúbúlúbú nú ṣùgbọ́n gbà mo ti gẹ́ẹ̀tì pé ó ní lúbúlúbú nú ìwé nìkan mọ̀ ń sá so mo máa ń ra àwọn yẹn bí ìpèníjà ṣùgbọ́n kò sí ọjọ́ kankan tí mo ronú kan pé Gbenga Adeboye kú. Kò wá ń ṣe ikú yẹn ló dùn mí bí kò ṣe ọ̀nà tó gbà wá, torí pé kò bá má kú ló wá máa ń jẹ́ ìbànújẹ́ àti regret fún mi ní gbogbo ìgbà tó máa ń jẹ́ ìbànújẹ́ fún mi. So mi wá lè sọ wípé ọjọ́ báyìí nínú mi bàjẹ́ jù nítorí gbogbo ọjọ́ tí mo bá ti rántí lọ́jọ́ ìbànújẹ́ mi tó dẹ̀ máa ń kan mí lára gan. Ẹ kú kalẹ̀ amúlùdùn tòní à ń kí yín ní mẹ́jọ. Àwọn náà ń jẹ torí àwọn yẹn lásán gan mo ń dáhùn ni. Mo ń ronú irọ́ mo ronú bẹ́ẹ̀ ṣe máa ń rò láti to àwọn ìbéèrè jọ bíi pé kéèyàn sáyọ̀ ṣubú Olúwa ni olùṣọ́àgùntàn mi kí yóò ṣe aláìní ó yá. Tọ ìbéèrè mi ti mi bí. Tó bá ti ṣe tọ̀ ìbéèrè yẹn á le báwọn ará Ìlọrin ṣe máa ń ṣe nìyẹn. mo ti wá ní mo ń dájú mọ́ wa lẹ́kọ̀ọ́ kan nídìí iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí tó bá níta ni mo nífẹ̀ẹ́ sí tó bá béèrè lọ́wọ́ tèmi tí mo nífẹ̀ẹ́ sí jù ẹni tèmi náà kọ́kọ́ dákọ òun náà lèmi náà sọ pé Abdulrasaq Abdulgani torí òní mo bu olùsọgbà ẹ̀ mú Mr.Jare ẹ̀yin wọ́n gbà náà àtà ló tún wá fẹ́ràn jù nídìí iṣẹ́ yìí máa sọ pé ó ń kúyanjú Adégbìtẹ́ torí pé èmi ò mọ ń tán rí lára mi náà fi ní wá dà báyìí ṣùgbọ́n àdúpẹ́ wọ́n ló jẹ́ kí n lọ síbi ìbéèrè tí mo fẹ́ gbọ́n pé yàtọ̀ sí Alhaji Gboyega Lawal kí n mọ̀ tiẹ̀ lọ bẹ̀ mọ́ torí pé nínú ọ̀rọ̀
tó ń sọ á rí i pé wọ́n nífẹ̀ẹ́ wọn bí ojú ó tún wá kúrò nífẹ̀ẹ́ ọ̀gá sọmọṣẹ́ ìfẹ́ bí kéèyàn ti dà mọ̀lẹ́bí. no torí wípé àwọn àti Gbenga Adeboye wọ́n jọ lọ sí school láti secondary school ni àtìyàwó ilé aláàjì àti àǹtí Lọlá Àdìámọ̀ so wọn kì í ṣe ọ̀gá látilẹ̀ ni wọ́n ti jẹ́ ẹ̀gbọ́n ọwọ́ wọn ládàgbà sí. good. so lẹ́yìn wá gbà náà tá a ti mọ̀ pé ọ̀tọ̀ láyé aláàjì ọ̀tọ̀ ni ayé wọn dáadáa ní ti dáadáa ọ̀tọ̀ láyé torí bàbá mi dáadáa làwọn náà ọjọ́ tí mo kọ́kọ́ pàdé wọn mo rí nǹkan lára wọn àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ ìbéèrè tí mo wá fẹ́ béèrè ni pé lẹ́yìn wọn sásúnlẹ̀ ń tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí nínú pédépédé. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mi ì lè sọ pé mo mú èèyàn kan báyìí torí pé kinní kan wà nínú ilé wa gbogbo àwọn ọ̀rẹ́ bọ̀dá Gbenga yẹn wọ́n máa ń dàbí ẹ̀gbọ́n lójú mi àti lójú gbogbo wa because eré ipá la máa ń ṣe eré ipá ti pọ̀ jù ṣé wá rí gbogbo èèyàn tó bá ti lè like bọ̀dá Gbenga báyìí màá kàn love ẹ̀ ṣáàmì mọ bí mo ṣe fẹ́ ṣe so mi ì mọ ẹni tí mo fẹ́ dárúkọ ṣé kí n sọ wípé mo fẹ́ràn Kọ́lá Olóòtú ju Kọ́lá Àlàbí lọ ni ṣé kí n sọ pé Ọlálọ́mí ni mo fẹ́ràn jólógbòjò lọ ni ṣé kí n sọ pé Dan Kazeem ni mi ò fẹ́ràn ni àbí Lọ́mọ Aliambo àbí Gòkè Babalọ láwọn pọ̀ àbí bàbá Gbọ̀nyìn gbogbo wọn pátápátá mo kàn nífẹ̀ẹ́ ṣẹ́rí tí bá ti ń wà ní agboolé sọ̀rọ̀sọ̀rọ̀ ó máa ń dàbí ẹni pé mo wà nínú fámìlì mi in fact mo máa ń sọ wípé nígbà tí bọ́dà Gbenga ti kú àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ní second born so I love everybody doctor I love you. Hope you don't have a dirty mind. No, I don't. Ẹni tó ṣẹlẹ̀ ní wípé tí a bá fojú kejì wò á rí i pé akọni tí à ń dárúkọ rẹ̀ ó ṣiṣẹ́ yẹn sílẹ̀ o. Ṣé Gbenga Adeboye ó ṣiṣẹ́ yẹn sílẹ̀ ó ṣiṣẹ́ yẹn sílẹ̀ torí pé ó dé kòríta kan òun ló jẹ́ kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ ní ohun kan tá à ń pè ní one voice láwùjọ and then yes adúpẹ́. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ẹ̀yin èèyàn wa tí ẹ jẹ́ olólùfẹ́ kànnì tí ẹ sì jẹ́ olólùfẹ́ ètò amúlùdùn tí ó bá ṣe ń di wípé aago di 4 kọjá 20 ìṣẹ́jú ni àdàgbà ètò kàn yín tẹ́mọ̀ tàkòtò ìbéèrè yín ránṣẹ́ èyí tí mo sì ń sọ yìí ká gbàgbọ́ wípé bí 20 ìṣẹ́jú náà ló kù torí aago 4 ti kọjá fẹ́rẹ́fẹ́ ẹ sì mọ̀ pé aago 5 látàtà pínṣẹ̀ nípasẹ̀ báyìí ìkan nínú àgbà odù tí ó wà ń kalẹ̀ ni a ní pé kí wọ́n fi àwọn olólùfẹ́ yìí ti ń pè ó ẹ ní sùúrù a sì ń bọ̀ ẹ ní sùúrù ẹ fún wa ní bí ìṣẹ́jú mélòó kan sí à ń bọ̀ àwa náà ti mọ ẹni àgbà lálejò lónìí pé jì gan ni torí náà a sọ wípé alàgbà Lawrence Kúnlé Fágadé kí wọ́n bá wa fi ìbéèrè wọn kan tàkòtò rẹ̀ ránṣẹ́ sí ìyáàfin Seun Adeboye. ṣe rí ibi tèmi fẹ́ gbà wọlé. Yes sir. Ó ní pé ẹ ti sọ̀rọ̀ púpọ̀ nípa arábìnrin Seun Adeboye. Mo dẹ̀ rí pé gbogbo nǹkan tẹ́ sọ bẹ́ẹ̀ ló ṣe rí. ká sọ̀rọ̀ èèyàn ká bá bẹ́ẹ̀ ni ọmọlúwàbí. wọ́n jẹ́ arẹwà obìnrin. wọ́n jẹ́ akọ́ṣẹ́mọṣẹ́ ní ti agbóhùnsáfẹ́fẹ́. wọ́n jẹ́ òṣèré. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ eré tí wọ́n ṣe pẹ̀lú Alhaji Gboyega Lawal mi ti gbọ́ lórí rédíò. tó pọ̀ gan-an mi ò kì í mísẹ̀. bọ́tí bí tí mo fẹ́ lọ I want to go a little into her privacy. Okay, good. She still bears Seun Adeboye. Good. She not married. Ṣé wọn ti ṣe ìgbéyàwó ni àbí báwo ló ṣe jẹ́ pé ó kọ bàbá wọn. ẹ ti ṣe náà bù torí mo fẹ́ béèrè wípé èmi ń wò pé ẹni ó fẹ́ wọ́n mọ̀ tètè ẹni ẹlẹ́ni yá tètè pé ìwé gbà Adébóyè náà lẹ́ni ẹ̀ ń jẹ́ ni ìbéèrè àkọ́kọ́ ni. àwọn bá ìbàdé bá erúkọ ìbátà. àwọn kan tiẹ̀ máa ń sẹ̀dí Mrs Adeboye sí mi màálẹ̀ tiẹ̀ ṣe ilé wa dùn nǹkan tó ṣẹlẹ̀ ni pé adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe nǹkan tó ṣẹlẹ̀ ni pé àti ẹ̀ka síná àti pé ná kìíní ó ti dìjà láàrin mi àtọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ mi lẹ́kọ̀ọ́ wọ́n á send message sí mi ẹlòmíà ní àtọ́bá lórí afẹ́fẹ́ kì í hype ọkọ ẹ màá ní kò tiẹ̀ bá láyìn ìlànà iṣẹ́ wa mu torí wípé àwọn ọ̀gá wa wọ́n ti fi ọwọ́ mú wa wípé ó ti dọ̀rọ̀ àwàdà then gbogbo ayé ti ń wá competition ti wà ní gbogbo yẹn ṣe wá kò tiẹ̀ bá ohun tó yẹ torí nǹkan tá a wá ṣe kọ́ nìyẹn ẹnì kejì mi nígbà tí bọ̀dà Gbenga kú òun ló sọ pé kí n fi Adébóyè yẹn sílẹ̀
kó lè máa encourage àwọn parents wa wípé Adeboye ṣì wà lórí atẹ́gùn wípé bẹ́ẹ̀ nítorí mọ́mí wa ò kì í miss program mi ní Orísun FM pé tó bá ti ń gbọ́ Seun Adeboye inú wa máa dùn wípé Adeboye yẹn ṣì wà pé wọ́n ṣì ń kárí ẹ̀ lọ kó tó di pé Káyọ̀dé àbúrò mi òun náà tún wá bẹ̀rẹ̀ so by the time tí Káyọ̀dé ti bẹ̀rẹ̀ yẹn ó ti mọ́ra tàdé tẹ àtúmọ̀ wípé òun náà tún máa tún fi wá sílẹ̀ sí ayé lọ so nǹkan tó fà á nìyẹn in fact ẹnìkan pè mí lọ́jọ́ kan nígbà tó pè mí nǹkan tí mo ní mo fẹ́ béèrè yẹn ẹ jẹ́ ń gbé fóònù fún ọlọ́rọ̀ mo dẹ̀ gbé fóònù fún pé ẹ gbọ́ ẹ̀yin náà pèsè kóòtù ń bí ẹ rè jẹ́ ẹjọ́ wọ́n béèrè lọ́wọ́ wípé ṣé hyping yẹn gangan ni wọ́n fẹ́ ni àbí ẹ̀bùn tí Ọlọ́run fẹ́ àbí nǹkan tí Ọlọ́run fẹ́ lò mí fún lórí program pé gbogbo yẹn ò fi gbogbo ara nítumọ̀ nítumọ̀ náà á ṣẹ̀ṣẹ̀ wọn lọ sínú pépà lọ́mọ change certificate certificate tí mo need ẹ̀. That's very good. That's very good. That's very good. ṣùgbọ́n ní church orúkọ wọn mò ń jẹ́. That's fine. mi tún wá jórúkọ tó mo tún stubborn mo tún burú mo tún stubborn mi tún wá jórúkọ tí òun gangan tó ń jẹ́ orúkọ bàbá ẹ̀ gangan lèmi tún wá ń jẹ́ lọ parí orí bàbá yẹn bàbá mi. Wow. ṣe àwọn pé bàbá ti kú so orúkọ bàbá lèmi ń jẹ́ ní church tá a bá tún lọ sí church yẹn sí tá a bá tún jọ pè wá ọ̀tọ̀ lórúkọ tí wọ́n á tún jọ tó pè wá. èyá mò ń fi àǹfààní ìsọlẹ̀ kan sí fún àwọn olólùfẹ́ wa pé ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù díẹ̀ a sì ń bọ̀ àsìkò tí ó kàn yín ó kù ní léńjẹ tí ó ṣẹlẹ̀ yìí pé gbogbo wa á jọ máa dá kẹ́kẹ́ lùkẹ́ ni ní báyìí nánánáná inú ilé la wà tí a sì ń tàkó tó béèrè ránṣẹ́ ẹ ṣeun. àtọ. tó tún wá sọ́kàn mi láti bí wọ́n léèrè ni wípé nígbà tí wọ́n sọ̀rọ̀ bí wọ́n ṣe wọ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ntó kò ń tẹ̀ ń ṣe pé ó jọ bẹ́ẹ̀ wọ́n stumble into the profession. bẹ́ẹ̀ni torí bí eré bí àwàdà bí àwàdà bí eré. bá a ṣe ṣàlàyé but personally ó yẹ mo mọ̀ pé wọ́n á ní nǹkan kan lọ́kàn táwọn gan tẹ̀ ti pinnu pé àwọn fẹ́ jẹ́ lórílẹ̀ ayé bóyá dókítà ni o bóyá kankan ni o kó tó di wípé àwọn nǹkan yẹn ṣẹlẹ̀ ǹjẹ́ ó sì wà lọ́kàn wọn àbí nígbà tán ti wọ àwùjọ sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ti gbà ká mọ́ wọ́n ti gbà pé wẹ́ẹ́ ibi tí Ọlọ́run tò mí sí nìyẹn mi ò tiẹ̀ pọ́sù yẹn mọ́. mo tiẹ̀ ti gbàgbé ẹ̀ wá pé bí mo ṣe máa mọ̀ bóyá mo sì fẹ́ jẹ. lọ́ọ̀yà ló bàjẹ́ lọ́ọ̀yà ló wù mí o. toro reflect nù ohun tí mi máa béèrè. mo rántí ìgbà tí ìyàwó bọ̀dá Gbenga gbé mi àti Ṣẹ́gun Àdìsá lọ sí Eléwéran ṣe mọ̀ pé lọ́ọ̀yà tí wọ́n wá èmi láwo nídìí lọ́ọ̀yà sáwá jókòó síwájú ọ̀gá ọlọ́pàá yẹn bí lọ́ọ̀yà wọn ṣe ń sọ̀rọ̀ lèmi náà ń jù sí bóyá ń sọ̀rọ̀ ni mò ń jù sí bóyá ń sọ̀rọ̀ ni mò ń kóòtù òfin tó ń wá sínú orí mi tí mi mọ ibi tó ti wá ni mò ń béèrè question lọ́wọ́ lọ́ọ̀yà bí lọ́ọ̀yà ò ṣe lè dáhùn mọ́ nìyẹn mo kàn kọjú sí ìyàwó wa ní pé ẹ jẹ́ wá lọ́ọ̀yà mi eléyìí ó bẹjọ́ yín jẹ́ ń kóòtù o lójú lọ́ọ̀yà ni o so bí ẹnikẹ́ni bí lọ́ọ̀yà ẹ mọ̀ tẹ̀já sọ̀rọ̀ lọ síbi ìyẹn ó jàre so bí DPO yẹn ṣe sọ fún mi ẹni IPO tó wà nídìí kí ni yẹn ṣe sọ pé akínjọ kí n lọ read law this and that but nǹkan tí èèyàn wá fẹ́ jẹ́ Ọlọ́run ló mọ̀ ṣẹ́rí lọ́pọ̀lọpọ̀ ìgbà gan èèyàn máa ń plan pé nǹkan tí mo fẹ́ jẹ́ rèé tí kò ń ṣe ibi tí ò ń ṣe nǹkan tí èèyàn máa jẹ́ nìyẹn wàá kọ́ dédé rí i pé nǹkan tí o fẹ́ jẹ́ wàá kọ́ dédé rí i pé o jẹ́ mọ́ ni torí ẹ̀ ni tí mo bá ti ń jí lójoojúmọ́ mo kàn máa ń sọ fún Ọlọ́run pé jẹ́ kí ìfẹ́ ẹ̀ kó ṣẹ kò sí ẹnì kankan tí ò fẹ́ tètè lówó bó o bá dẹ̀ ti tètè lówó tọ́lọ́run bá ti fún ẹ bó o bá ti ní sùúrù o fẹ́ kọjá yìí ẹni kò sẹ́ni tí ò fẹ́ lọ́mọ kò sẹ́ni tí ò fẹ́ kọ́lé kò sẹ́ni tí ò fẹ́ lọ́kọ kò sẹ́ni tí ò fẹ́ láya so eléyìí tọ́lọ́run ò bá wá tìtì sí ẹ ó nídìí tọ́lọ́ ṣe é ṣe gan kó jẹ́ pé nígbà tí wọ́n rò wípé o fẹ́ fagídí gbá yẹn Ọlọ́run fẹ́ràn ẹ wípé àsìkò yẹn ò tí ì tó bá ti wá fagídí gbà mo rántí tí mo rẹ́ nìkan tó l'accident pẹ̀lú brand new car tí wọn ò tí ì já ọ̀rá lára ẹ̀ ohun tó kọ́kọ́ sọ sọ́kàn mi ni pé tọ́lọ́run ò bá tí ì ra mọ́tò fún á dẹ̀ máa bínú junction Ìkirè yẹn náà ló parí ayé ẹ̀sìn lọ́jọ́ náà lọ́dún náà lọ́hùn so èmi wá máa ń fi Ọlọ́run sílẹ̀ wípé jẹ́ kí ìfẹ́ ẹ̀ kó ṣẹ ẹ rí wípé mi ò ń mú nǹkan kokoko mi ò ń lé nǹkan kokoko bó nǹkan tọ́lọ́run bá ti fi sí sàkání mi mo máa rí wípé kí n dá ọpẹ́ padà fún. That's good. That's good. ìbéèrè míì tí ó tún wá sí mi lọ́kàn ni pé ẹgbẹ́ wọn Gbenga Adeboye akọni ni ẹni tí gbogbo ayé mọ̀ tí ó jẹ́ gbajúgbajà àwọn ọmọ kan wà tó jẹ́ pé
wọn ti dàgbà dáadáa ní gbogbo àsìkò tí Gbenga Adeboye tó tí wọ́n gbajúgbajà yẹn fífún àwa ẹ̀gan agbọ́njúmọ̀ wọn ni mo fẹ́ kàn sọ díẹ̀ nípa ẹ̀gbọ́n wọn yẹn torí àwọn tí ó bá ń gbọ́ rédíò tá yọ̀ǹg wọ́n máa sọ pé who is Gbenga Adeboye what does he do what did he do who was he kàn sọ nípa ẹ̀gbọ́n wọn yẹn ìyẹn làkọ́kọ́ ìkejì ni pé nínú ẹbí wọn àwọn iṣẹ́ tí Gbenga Adeboye ti ṣe sílẹ̀ kí ni àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé lórí ẹ̀ láti jẹ́ kí àwọn nǹkan yẹn kó má parun àti wípé ó kọ yẹn gangan kò ń ṣe orúkọ tí ó jẹ́ pé ó gbọ́dọ̀ kúrò lórílẹ̀ àlàyé nítorí pé gbogbo bí tán bá ti ń sọ nílẹ̀ Yorùbá ẹ̀ tẹ́ bá ti ń sọ nípa àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àtàwọn tí ó jẹ́ ògúnná gbòǹgbò kò sẹ́ni tí ò ní dárúkọ Gbenga Adeboye. Àkọ́kọ́ náà inú mi dùn wípé Ọlọ́run Olódùmarè ṣe Gbenga Adeboye ní igi ọ̀pẹ tí wọ́n pé kò sí nǹkan kan tó sọnù lára ẹ̀ ó máa ń jẹ́ ìwúrí fún mi wípé báwa gan tiẹ̀ ṣe appreciate wọn nígbà tán wà láyé pé wọ́n tún jù bẹ́ẹ̀ lọ because tí èèyàn bá kú 21 years ago tí àwọn èèyàn dẹ̀ ṣe ń sọ̀rọ̀ nípa wọn a jẹ́ pé àkàndá ẹ̀dá kan ni bó tiẹ̀ jẹ́ wípé ó kú tí kì í ṣe wípé ó ń fi ẹrẹ̀ yí wa lára àtúrọ́pẹ́jú ṣe wá rí àwọn ọmọ tẹ́kù ń sọ nípa wọn yẹn ọ̀pọ̀lọpọ̀ ní gan ni wọn tí ìdàgbàǹgbà yẹn gan tán tí ì bí tó tún jẹ́ pé ó tún rí Gbenga Adeboye as mentor tó tún ti ń lo Gbenga Adeboye fúnra rẹ̀ tó yẹ pé Gbenga Adeboye ló tún fi ń jẹun ìkan wà tí ń pera rẹ̀ ní ìpadàbọ̀ Gbenga Adeboye mo máa ń bẹ ọmọ ọdún mélòó lòun gangan nígbà tí Gbenga Adeboye kú ká tó má sọ pé gbà tó wà láyé so Gbenga Adeboye jẹ́ ẹni tí a bí ní ìdílé bàbá wa Rufus Adeboye Afọlábí lọ́dẹ òmu torí Adeboye yẹn orúkọ bàbá wa gangan ni Afọlábí ni general name bẹ́ẹ̀ ni orúkọ tó sọ bàbá wa lọ́jọ́ kẹjọ Táyélolú Rufus Adeboye ọmọ Afọlábí then ní ìgbà tán pé ọdún mẹ́ta náà ta oró lé wọn lórí wípé wòlíì àgbáyé ni wọ́n máa jẹ́ ìtàn tó máa farasin nìyẹn wọ́n lè rí yòókù ní online so nígbà tí ó dẹ̀ dé stage kan bàbá wa Ezekiel Adédèjì ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ní kiri wọ́n ti lọ sí ibi tágbàrin nsìn wọ́n pariwo fún wọn gan ní 2002 yẹn pé àsìkò ti tó Gbénga Olúwa ń kan ẹ lójú gan wọ́n ní kán fún àwọn di 2004 so láti kékeré ni wọ́n ti fọ́nì láti kékeré dáàdi wa náà fọ́nì ilé wa tiẹ̀ máa ń ilé ẹ̀rín ilé erépa ní ilé wa náà anyway then mi ò lè gbàgbé orin kan tó compose fún mi nígbà kan so mi pé láti kékeré ni ẹ̀bùn yẹn ti ń jẹ jáde wọ́n máa gbé mi kọ́rùn àwọn àti ọ̀rẹ́ wọn kan àwọn náà ti lọ síbi àgbáre àwọn sàbáìnà 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 Olúwa ṣeun Ọlọ́run àwò ẹ o ó dàgbà kó sanjọ́ fún òbí rẹ̀ tó bá ti ń kọrin yẹn fún mi inú mi máa ń dùn gan so then ìwé pọ̀ nínú ilé gan ìwé pọ̀ nínú ilé tó yẹ pé ìgbà táwa gan wà ní secondary school wọ́n máa ń rí wa bí eléwì tó máa ń kéwì tó le gan ìwé wọn sì lè mí jí gbé oníkálukú ń yọ tiẹ̀ ń bẹ̀ ni ṣùgbọ́n gbà tó dé stage kan èmi náà tún máa mú táìtù kan èmi náà tún máa kọ ewì yẹn sílẹ̀ so àwa la máa ń kéwì èmi àwọn àbúrò mi ẹ̀gbọ́n mi àwa la máa ń kéwì fún ní school wa nígbà yẹn a máa ṣeré ìbílẹ̀ so ẹ̀bùn yẹn ti ń jẹyọ so nígbà tí wọ́n dẹ̀ dìde lẹ̀ ẹnìkan sọ fún mi wípé àwọn wá gbaṣẹ́ lọ́dọ̀ àwọn ní àìpẹ́ nígbà yẹn pé ìgbà tó dẹ̀ yá wọ́n ní àwọn fẹ́ pursue career àwọn so bí wọ́n ṣe lọ sí Radio Lagos nìyẹn àwọn àti bọ̀dá Ọpẹ́yẹmí Fájẹ́mi lẹ́yìn wọ́n láwọn dìjọ lọ wọ́n nígbà tó yá àwọn gbọ́ tí bọ̀dá Ọpẹ́yẹmí ti ń sọ̀rọ̀ rí rédíò ọkẹ́ ọmọkùnrin tá a dìjọ pàdé ní Radio Lagos ló ń sọ̀rọ̀ yìí wọ́n wá padà lọ so wọ́n àìsàn lọ bá bọ̀dọ̀ Ọpẹ́yẹmí torí àwọn èèyàn kan máa ń sọ pé Ọpẹ́yẹmí ló mú wọ rédíò Ọpẹ́yẹmí ló mú wọ́n jọ pàdé níbẹ̀ so ìgbà tán wá débẹ̀ táwọn ti lọ náà wá ní pé wọ́n ti ń gbọ́ tí bọ̀dá Ọpẹ́yẹmí ti ń sọ̀rọ̀ bí bọ̀dá Ọpẹ́yẹmí ṣe wá lọ introduce wọn sọ́gà àkọ́bọ́ ṣe ni pé kí wọ́n kọ nǹkan kan tí wọ́n lè ṣe nìyẹn bọ́n ṣe bí ètò ṣe pọ̀ lọ rẹ́rẹ́rẹ́ bí wọ́n ṣe ṣe yẹn náà ṣe gbé wọn lọ sí studio tán ní kan lọ ṣe direct so bọ́n wọn náà ṣe bẹ̀rẹ̀ nìyẹn no synopsis no gbogbo nǹkan tá a máa ń ṣe yẹn so wọ́n dẹ̀ jẹ́ èèyàn kan tó fọ́nì nínú ilé àwọn náà níbi tán kù sí ṣùgbọ́n ibi tán dá sí ó tún pọ̀ ju ibi tán kù sí lọ gbogbo èèyàn náà ló níbi tó kù sí wọ́n jẹ́ gbogbo èèyàn ti mọ̀ wípé philanthropist ni ẹlẹ́yinjú àánú bẹ́ẹ̀ ni gbogbo èèyàn ti mọ̀ wípé aláyàmálàlè ní Gboyega Lawal gbogbo èèyàn dẹ̀ ti mọ̀ wípé ọmọ tàbí láti ilé aládùúrà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ
tí Ọlọ́run dẹ̀ wá pè sọ́dọ̀ ní 2023 tí a dẹ̀ wá ń wò wípé àtòtán tí ò dẹ̀ tán mọ́dé ní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ṣeun. Ìkejì àwọn iṣẹ́ tí Gbenga Adeboye fi sílẹ̀ a lè ṣe nǹkan kan lórí ẹ̀ a dẹ̀ nígbésẹ̀ kankan tá a máa gbé lórí ẹ̀. Ìdí ni wípé nígbà tí bọ̀dà Gbenga kú bọ̀dà mi Fẹ́mi kó gbogbo iṣẹ́ yẹn wọ́n kó sọ́dọ̀. Bí bọ̀dà Gbenga ṣe kú ìgbà tí ìyàwó wọn fẹ́ kó lọ sílé tuntun yẹn ẹrù tí ẹnìkan gan ló kó kò kẹ́rù bọ̀dà Gbenga. Ó kàn pé bọ̀dà mi ni pé hello mo ti kẹ́rù tèmi o ẹ lọ kẹ́rù ẹ̀gbọ́n yín o. Wọ́n dẹ̀ lọ gbàtọ́ dẹ̀ kó dáàdi wá ní kan lọ kó fún wọn bọ̀ àwọn iṣẹ́ yẹn bọ̀dà Fẹ́mi kó wọn kò tọ́jú. Ó dẹ̀ dúró lé wọn lọ́rùn pẹ̀lú Gbenga Adewusi mi fi tọwọ́tọwọ́ dárúkọ wọn pẹ̀lú Gbenga Adewusi ó dúró lé wọn lọ́rùn tó fi gbà á. So ìgbà tó gba gbogbo àwọn iṣẹ́ yẹn pátápátá Gbenga Adewusi promise wọn ni ó dàbí pọ́n náà fẹ́ gbé mọ́tò fún wọn 700,000 àti gbogbo iṣẹ́ àti gbogbo programs àti gbogbo masters bọ̀dà Gbenga Adewusi ti gbà lọ lọ́wọ́ Ọmọlára Ọdúntàn Adébóyè. So legacy bọ̀dà Gbenga ọwọ́ wọn ló wà torí nígbà kan ọmọ wọn béèrè nígbà tó tún yá wọn gbé one controversial aeropa kan náà jáde tèmi yarí mọ́ lọ́wọ́ gidigidi online mo yarí mọ́ lọ́wọ́ gidi mo wọ́ gan. So ó jẹ́ ká tú àwọn ìtàn yẹn palẹ̀ díẹ̀. So gbogbo legacy yẹn wà ní ọwọ́ ẹ má jẹ́ sọ pé wà lọ́wọ́ Gbenga ó wà lọ́wọ́ Ọmọlára Ọdúntàn. So nǹkan tó bá fẹ́ fi ṣe pẹ̀lú àwọn ọmọ wọn lè fi ṣe torí nídìílé Adébóyè àwa kì í jogún òkú àti ilé àti gbogbo nǹkan tó kù ní àti handover fún ìyàwó kejì tí àwọn ìyàwó àkọ́kọ́ àtàwọn ọmọ àkọ́kọ́ gan tí wọ́n gba lọ́ọ̀yà tí wọ́n pé wọ́n lẹ́tọ̀ọ́ nínú ẹ̀. So ó wà ní àkútè. So ẹ ti rí i pé kò sí bá a ṣe lè gbégbèsè lórí ẹ̀ torí gbogbo wa la mọ̀ nígbà tí wàhálà bá dìde níbi irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹni tí ò bá fẹ́ lọ sí àforí ara ẹ̀ pamọ́ bó tiẹ̀ jẹ́ pé Jésù wà láàyè. Ọlọ́run ṣe. Ní báyìí àsìkò ti tó fún ẹ̀yin ìyàwó àti ẹ̀wà ńlẹ̀ ṣùgbọ́n ẹ sì yá mi ní ìṣẹ́jú méjì mẹ́ta kan tí wọ́n fi tàkòtò béèrè kékeré tèmi ránṣẹ́ wípé ìyáàfin wa ẹ jẹ́ ká mọ àwọn oríṣi nǹkan márùn-ún tó jẹ́ ìwà àti ṣe yín ṣùgbọ́n tó farasin tí àwa tá a jẹ́ olólùfẹ́ yín táwọn òyìn lókèrè tí a mọ̀. tó farasin kẹ̀. tó farasin táwa ó farasin torí páwa ò mọ̀ a ò súnmọ́ yín. ok tí àwọn olólùfẹ́ mi ò mọ̀. ẹ ṣeun. ìwà mi àkọ́kọ́ ni pé mo wà loyal mo dẹ̀ like ẹni tó bá wà loyal. tí mo bá ti dúró tì yàn Ọlọ́run ló dúró tì mi ò ní padà lẹ́yìn ẹni yẹn. ìwà kan nìyẹn. ara tó máa ń jẹ́ kí n dẹ̀ wà loyal tó jẹ́ ìwà mi ni pé tẹ́ ẹ bá ṣe dáadáa fún mi lọ́jọ́ tẹ́ ẹ bá ṣe búburú dáadáa yẹn ni màá rántí. bàbá mi ló sọ fún mi wípé torí wọ́n rí jọ́tà mi kan lọ́jọ́ kan àwọn náà kọ́ mi lẹ́kọ̀ọ́ yẹn Ati Gboyega Lawal náà tún wá sọ the same thing fún mi. lọ́jọ́ kan báyìí bọ̀dà Gbenga ṣe báyìí my sister slap me I ask for kinní kan she doesn't give gbogbo dáadáa lèèyàn máa ń kọ sílẹ̀ èèyàn kì í kọ burúkú pé téèyàn bá ń kọ burúkú gan èèyàn ní pẹ́ kú torí pé ojoojúmọ́ nínú á máa bíyàn ìbínú kìdẹ́ ń fúnyàn ní ayọ̀ so téèyàn bá ṣe dáadáa fún mi mo máa ń rántí ọjọ́ dáadáa yẹn lọ́jọ́ tẹ́ni ẹ bá ṣe nǹkan burúkú nítorí pé lọ́pọ̀lọpọ̀ ìgbà mo rí i pé búburú làwọn èèyàn máa ń rántí so lọ́jọ́ tó ṣe dáadáa yẹn àní pariwo ẹ̀ sọ́jọ́ tó ṣe burúkú yẹn láriwo á pọ̀ mi kì í pariwo búburú téèyàn bá ṣe ìmí nìyẹn eléyìí tó farasin táwọn èèyàn wọ́n lè ti máa fura sí mi nígbà nonsense even fọ́kọ mi nǹkan tí ìyàwó máa gbà tó máa kú sínú marriage wípé mo ń forí tì í bóyá nítorí ọmọ ni àbí nítorí anything me I go run o I no go stay o mi ò ń báyàn jìyà wọ́n náà yàn wọ́n ń ṣépè fún yàn wọ́n ń gbáyàn lójú o. that is why ó níbi tẹ ní àmúmọ́ra mọ́. mi ò lámúmọ́ra àwọn ogun tí ó bá jẹ́ ogun inú ìwà mi ì lámúmọ́ra ẹ̀ rárá ogun tó bá jẹ́ ogun ara ẹni bóyá ogun ìdílé ta lè jọ face ogun kò sówó ogun asik mo lè dúró tìyàn di ọ̀túnla mẹ́wàá but ogun inú ìwà tó ń fi ìyà jẹ nìkejì Seun Adeboye ò ní dúró o tẹ́ bá gbọ́ pé Seun Adeboye kọ̀kọ̀ lọ́la ó lè jóun kọ́lọ́hún mọ̀ jẹ́ àárí torí mi ní dúró torí mi ní dúró òun náà ò sì ní jẹ́ ẹ lọ. mi nìyẹn ìwà mi ni wípé mi ò kí ń parọ́ fún yàn mi ò dẹ̀ kí ń parọ́ mọ́yàn kò sí bí ọ̀rọ̀ yẹn ṣe lè lágbára tó bá jẹ́ wípé mo ṣe màá sọ wípé mo ṣe torí màá wò wípé ẹ̀yin tí mo fẹ́ sọ fún ẹ̀ kì í ṣe Ọlọ́run tí mo bá ti wá parọ́ nítorí pé mo bẹ̀rù yín Ọlọ́run tó dúró tì mí yẹn mo ti ṣẹ̀ so mi ò ní parọ́ mo rántí bàbá wa
kan wọ́n jẹ́ superintendent gbogbo di apostolic àwọn náà sọ mí lórúkọ àwọn náà fún mi lọ́wọ́ tó dà pọ̀ àwọn náà ṣe náà ṣèrìbọmi fún mi. mo wá wọ ṣòkòtò a sì gbọ́dọ̀ wọ ṣòkòtò sì dé mí sànù lódò òkun ẹ mọ̀ bẹ́ẹ̀ lódò òkun ni bàbá mi bàbá Ògúndọ̀rọ̀ àárò wọn wá ń sọ mí bàbá yẹn ní gbogbo di apostolic bàbá mi ní ẹni àkọ́kọ́ tó bá wọn kọ́wọ́ bọwọ́ jẹun nínú àwo kan náà. Wonderful. ó kàn yàdọ̀ wọn ni ó bá ní ṣeun mo dẹ̀ mọ́ ń ṣe kútere lọ sọ́dọ̀ wọn gbà yẹn máa ń yàdọ̀ wọn gan sọ wọ́n dẹ̀ láì dáàdi wa gan owó ṣòkòtò wa bá mi ní mo ń dáàdi tí n bá dé kó máa wọ̀ àárò yín dẹ̀ ń sọ mí tí mo bá torí pé ṣòkòtò ni mo wọ̀ tí mo bá lọ Ọlọ́run rí mi ó lè pa mí kẹ́ tó tún padà rí mi torí wípé mo tàn tẹ́ bá ti wá rí mi báyìí bóyá ẹ fẹ́ bú mi ni o bóyá ẹ fẹ́ nà mí ni èmi rè ṣùgbọ́n mo ṣáà ti rí yín ẹ̀yin táàrọ̀ mi ń sọ bàbá wa sọ lọ́jọ́ yẹn wọ́n sọ fún mọ́mì wípé ẹ bá mi bu oúnjẹ mi àtọmọ mi papọ̀. Wonderful. ṣó ti pé. ó ti pé mẹ́rin. ó kù ẹyọ kan. ó ti kẹyọ kan ó kẹyọ kan. mo ti sọ ìkan nínú ẹ̀ mi ò ń lé nǹkan kan mi ò kí ń lé nǹkan kan kan tọ́lọ́run bá fún mi ni ṣùgbọ́n tí ó bá di wípé àjọ fọ̀rọ̀ sí wípé àjọ fẹ́ ṣe báyìí àjọ máa bá bẹ́ẹ̀ tó bá jẹ́ pé mo ní àfojúsùn sí nǹkan kan màá rìn lọ síbẹ̀ láti gbà ṣùgbọ́n tó bá yẹ pé ńgbà tí mo débẹ̀ àwọn nǹkan tó máa jẹ́ kí n kọlu Ọlọ́run ni mo bá pàdé ńbẹ̀ má padà mi nílé. Wonderful. mi nílé. Wonderful ẹ ṣe mi tó eléyìí ó mú wa bọ́ sí gbàgede ẹ̀yin olólùfẹ́ ìkànnì kí ẹ fi ìbéèrè yín ránṣẹ́ o àti ń retí yín ní mẹ́sàn-án mẹ́wàá bákan náà ẹ̀yin tí ẹ jẹ́ olùfẹ́ ètò amúlùdùn tó à ń retí ìbéèrè yín kí ẹ pè sórí aago gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ àtọ̀ hello. ẹ káàsán Almond. ẹ káàsán sá o. Asisi ni o láti Mọ́níyà. kí lẹ pè é. Mr. Asisi ni o láti Mọ́níyà. ok alàgbà Azeez láti Mọ́níyà ẹ káàbọ̀ sá. mo fi yín o. yes sir. mo fi yín o ẹ̀ka máa mọ̀ sí o. àmín o àmín o. ìgbà àlejò wa náà wọ́n ti ń wo ẹ ṣé. ọkùn dédé. àtọ̀. èmi dínkù náà bá yọ̀ǹdẹ̀ fún wọn o. àmín. léèyàn ní bàjẹ́ lásọ̀wọ́ wọn o. àmín. mo wá ní ìbéèrè méjì kan. ok. tí mo fẹ́ béèrè. torí mo mọ̀ pé lóòótọ́ níwọ̀n bá dáwà ìbéèrè torí mo máa ń wo rosy sàn nígbà yẹn mo mọ̀ pé bàbá Adeboye àti Alhaji Gbenga Lawal kúrò sàn nínú wọn pẹ̀lú bàbá olóògbòjò ọkọ̀ báyìí. nígbà tí incident yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ ẹ̀rọ wọn fi kọrin rí ní pé ọjọ́ kẹta oṣù kẹfà ìyá 2003 mo ti mọ̀ bọ́ ṣe ń kú bí wọ́n ṣe ń lọ. so nígbà tí wọ́n padà báwo ni wọ́n ṣe kọ́kọ́ accept gbogbo nǹkan tó ń sọ pé ṣé wọ́n rí àṣepẹ àṣẹlẹ̀ ìṣàwàdà ni àbúkàn going to transglobe bí fún pé bóyá òun rí ìrírí kankan báyẹn. ṣé báwo ni ta ni ṣe àṣẹ̀ṣẹ̀. báwo ni ti 100 láti wọ́n pé àwòtọ́ ni ẹni ń sọ ẹ mọ̀ nǹkan báyẹn pé àbí. àkọ́kọ́ náà ṣe mọ̀ wípé ok ìbéèrè àkọ́kọ́ ni àbí ṣé kí n sáré dáhùn àbí ẹ má béèrè kejì. ok ẹ jẹ́ n sáré béèrè kejì. ok. ó dà ń pé nígbà kan if I'm not mistaken ní pé àwọn àti ìwé ìdájọ́ ní gbogbo ǹjẹ́ ṣé wọ́n rí yanjú tí bàbá Gbenga Adeboye tó lọ fẹ́sàn tó fẹ́ béèrè ni. ẹ ṣẹ́yìn kúkú ní parọ́ fún yín àkọ́kọ́ náà ṣe rí àkọ́kọ́ tí ẹni wọ́n kú yẹn bọ̀dá Festus ló padà jẹ́ kí n believe èmi ò kàn lè believe torí wípé àsọtẹ́lẹ̀ torí Ọlọ́run di apostolic kò kí ń tàn wá àsọtẹ́lẹ̀ ìbẹ̀rẹ̀ wípé ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n máa ṣe kí wọ́n tó jáde láyé mo sì dúró lórí ẹ̀ ṣùgbọ́n ó dàbẹ̀ ni pé mo ti gbàgbé wípé nítorí ní kán má ṣe wọ́n ti ṣe so tó jẹ́ pé ó lè jẹ́ wípé nígbà táwọn Ọlọ́run sọ wípé ogun ò ní borí àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n mú tí ó yẹ kán mú lójú ogun bẹ̀rẹ̀ sí ní jà wọ́n. so mo gbàgbọ́ wípé eré ni wọ́n ń ṣe because tàdíjọ́ wa mo sọ fún yín pé lé ẹlẹ́rìn nílé wa àìmọye ìgbà tán ti fi kú ṣeré wọ́n máa sọ pé àwọn ti kú wọ́n máa ṣe bí òkú ọjọ́ kan wọ́n travel wọ́n ti gbẹ̀yìn wọlé wọ́n ti láṣọ funfun mọ́ra wọ́n ti gbé gbàkan dání wọ́n ti fi gbogbo ẹ̀ ní white torí pé tí wọ́n bá ti láwọn kú èmi mo máa ń járọ wọn wá fẹ́ mú mi lọ́jọ́ yẹn wọ́n dẹ̀ mú mi ṣe mọ̀ wọ́n kàn ti gbẹ̀yìn wọlé wọ́n ti ṣe bí òkú àmì ní so mo ti believe pé wọ́n ti kú tóótọ́ mo sáré gbé Ṣẹ́gun nígbà tó fẹ́ gbé Ṣẹ́gun ní mo tún gbé léyìí lọ sáré gbé Ṣẹ́gun mo wá pariwo láńlọ́ọ̀dù wọ́n á pè mí padà so inú wọn dùn pé àwọn rí mi mú at last torí wọn ó dùn wọn yìí fi gbogbo ara mú mi tí n bá ti wù wọ́n báyìí pé odù ni
ìnìjó move mi inú mọ̀ bí wọn pé ọmọ òṣì kò jẹ́ move ẹ̀. So ìgbà tí wọ́n wá fún wa ní ṣe mọ̀ pé a ti parí Nrose Alhaji ti dààmú gan àti lọ mi tẹ̀ fẹ́ sọ nǹkan nípa ẹ̀ because a tún rí ọwọ́ àbòsí kan níbẹ̀ tẹ́nìkan tún dalẹ̀ bákanbákan tán ṣàn. So Alhaji wá force mi pé dandan ní alẹ́ ọjọ́ yẹn mo gbúdọ̀ dẹ́kọ̀ wọ́n ní mo gbúdọ̀ dẹ́kọ̀ kí n lọ síbẹ̀ báyìí kí n dẹ̀ wá fún àwọn ní ìròyìn padà. So everybody ti di jálajàla in fact gbogbo fàájì tán ló máa ń ṣe lálẹ́ wọn ò lè ṣe mọ́. Alhaji ní pé kí n lọ tí n bá rẹ̀ ti lọ kò dẹ̀ sí fóònù lọ́wọ́ mi pé bí mo ṣe lọ yẹn kí n tún padà wá fáwọn lésì. So bá ṣe parí Nrose yẹn náà ni mo ṣe lọ sí Èkó òru dúdú ni mo padà dé. Ìgbà tí mo dẹ̀ dọ̀hún mo wá rí wọn bí mo ṣe rí wọn mo mọ̀ pé bóyá ó ṣẹlẹ̀ lóòótọ́ bóyá wọ́n fẹ́ wò bóyá báwọn èèyàn ṣe máa react sí kó wọn ní mi ìgbà pé ó ṣẹlẹ̀ tóòótọ́ but àwọn ìgbọ́n mi náà padà sọ fún mi pé ó rí bẹ́ẹ̀. So ìgbà yẹn mo rí pé nǹkan ti bọ́ sí wọn lára wọ́n ti ń dàbí àgbàlagbà wọ́n ti ń dry orí wọ́n ti èèyàn ti mọ̀ pé nǹkan kan wà tí ó ń jẹ nǹkan kan lára wọn torí kò dá ó ti ń look skeletal. mo wá sọ pé bọ̀dá báwo lẹ ṣe look like yìí àwa ní àbí bóyá nítorí wàá dẹ̀ sọ ti fẹ́ ṣe mo wá ní ẹ má jẹ́ kó ṣe irú ṣíṣe burúkú wo lẹ́ ń sọ yẹn ẹ má jẹ́ ó ṣe náà ó ṣe máa wá ṣe. So ní ìròyìn yẹn ni mo wá padà wá mú bá Alhaji Gboyega Lawal nìbàdàn. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ní gbogbogbò tán rí yẹn ṣé wọ́n rí yanjú. Mo gbàdúrà fún gbogbo etí tó ń gbọ́ mi àtẹ̀yìn àtọ̀rẹ́ mú lẹ́yìn àtẹ̀yìn àtaya yín àti nínú ìdílé yín àwọn afojúbánirẹ́ tí dan tó dùn rú Ọlọ́run ní jẹ́ kí wọ́n bá yín rìnrìn àjò tó bá ti ń bá yín rìnrìn àjò Ọlọ́run ó yà wọ́n. Nígbà tí mo wá lọ wò wọ́n ní Olúyọ̀rọ̀ torí wọ́n jẹ́ kémi náà gbọ́ pọ́n sick bọ̀ sísà mi kan wá yọ sọ fún mi nígbà tó ti gbé wọn wá sí Ìbàdàn. So bí mo ṣe wá débẹ̀ ìyá wọn wá warn mi sọ fẹ́ni kankan o ẹ má sọ fẹ́ni kankan o mi mo gbọ́ o kódẹ̀ tó dìgbà yẹn wọ́n ti ń pariwo láàrin àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọ́n ti ń sọ fáwọn bọ̀dà Kọ́lá Àlàbí pé ẹnìkan síkì nínú ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tá a ní ẹ lọ gbẹ́ nìyẹn wọ́n mẹ́ni yẹn bọ̀dà Kọ́lá olóòtú náà ní kò wé nké wọ́n mẹ́ni yẹn. So mo ṣe wá lọ sáré bá Alhaji nìyẹn pé Alhaji ṣé ẹ fẹ́ bẹ́ mi lẹ́nu ọ̀rẹ́ yín ṣé ẹ fẹ́ rìnrìn àjò ṣé ẹ fẹ́ kí bọ̀dà Gbenga kú àbẹ́ ń jà wọ́n ní orí ẹ̀ ọ̀dà ṣé mi ń bàjà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni because Alhaji ò bá wọn jà àwọn gan ò bá wọn jà oríṣiríṣi nǹkan ló ọ̀rọ̀ yẹn pọ̀ gan. So bí Alhaji ṣe sáré lọ nìyẹn tí wọ́n lọ bá wọn ní Olúyọ̀rọ̀. So he was so happy inú àwọn méjì inú wọn dùn inú bọ̀dà Gbenga dùn wípé Alhaji wá. So inú mi dẹ̀ dùn wípé mo gbégbèsè yẹn pé mo jẹ́ ká Alhaji lọ bá wọn because láti ibẹ̀ yẹn lọ bọ́n ṣe ni wọ́n ń jà yẹn gan tí bọ̀dà Gbenga bá sì dé Ìbàdàn ọ̀dọ̀ Alhaji ni wọ́n á kọ́kọ́ wá bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ sì máa ṣeré káàkiri kò ń ṣe ìjà àbára wa sọ̀rọ̀ à ń yòdì à ń ṣe àwọn ẹjọ́ òfò ti pọ̀ jù ni Ọlọ́run ẹjọ́ òfò ti pọ̀ jù tó bá dẹ̀ béèrè lọ́wọ́ ti tèmi pé o gbọ́ nǹkan kan báyìí máa ní bọ̀ọ̀dà Gbenga èmi á sọ òótọ́ fún wọn pé ẹ má gbọ́ yìí sọ yìí ẹni báyìí tó ń wá sọ́dọ̀ yín mí ní kẹ́ ẹ má ràn lọ́wọ́ ṣùgbọ́n eku ẹ̀dá ni. Ọ̀dádá. Bẹ́ẹ̀ ni inú mi dẹ̀ dùn kó gbé ó fira rẹ̀ gégùn torí ó jókòó nínú ilé lọ́yọ́ kan lójú bàbá mi tán ní ṣó ò dá Gboyega Lawal ó lóun ò dá ó yá sọ pé ò dá ó ní tóun bá dà wọ́n gbogbo tóun ní kó parẹ́ lójú òun kóun dẹ̀ máa jẹ̀rora lọ. Bàbá mi dẹ̀ sọ fún lọ́jọ́ yẹn pé Olúwa sọ fún mi pé ò bá má sọ bẹ́ẹ̀. Bàbá mi dẹ̀ gbéra wá bá Alhaji Gboyega Lawal nìbàdàn wọ́n ní Gboyega wọ́n fún ọ ní ẹsẹ̀ bíbélì kan ìwà abanijẹ́ tí a kò bàjẹ́ ọjọ́ tó bá dẹ́kun àti banijẹ́ a ó bà ó jẹ́ kanlẹ̀. Inú mi dẹ̀ dùn wípé òótọ́ lékè àwọn èèyàn ń gbàgbọ́ pé torí pé mo dúró ti Gboyega Lawal nígbà yẹn bóyá ń fẹ́ ní bóyá ń bá san ní ìgbà tí ń ṣọmọ ìyá mi tó ní kálukú bá rí kóró ṣùgbọ́n mi ò kí ń dalẹ̀ èèyàn ẹni tó bá dẹ̀ ń sọ òótọ́ mi ò ń padà lẹ́yìn rẹ̀ mo dẹ̀ ń sọ láàrin àwọn méjèèjì pé bọ̀dá bá ṣe ríre o bó ṣe ríre o bó ṣe ríre ṣùgbọ́n ó mọ nǹkan tó ń ṣe. Yóò dáa fún orin tí wọ́n fún wa yìí ohun tí mo sọ fún yín tán nìyẹn. So gbogbo ẹ̀yin pátápátá tẹ́ ẹ gbọ́ orin yẹn ẹ lọ dira yín ní òṣùṣù ọwọ̀ nínú ìdílé yín tọkọ-tìyàwó ẹ dira yín lóṣùṣù ọwọ̀ tí wọ́n bá ti wá sọ nǹkan kan fún ẹ ṣẹ̀mí ń bí ọ́ ní oògùn ọ̀rẹ́. Lẹ́yìn ìgbà yẹn fi ìwájọ̀wà ló ń jẹ́ ọ̀rẹ́ jọ̀rẹ́ ayé yẹn ó kàn ta dànù ni. Mọ̀ wá fún oníwà ló ń jọ̀rẹ́ nítorí pé jọmíjọmí ìjà ní í dà. Òkúròrò ní sọ ní dà. So n ta sọ tán lórin bá wí èmi kọ́ mo lè tò ẹ má bínú ẹ mọ̀ ṣètò yín lọ.
fẹ́ bẹ̀rẹ̀ wọn pé ṣé gbogbo eré náà lè ṣe àbí olójú eré tó lè ṣe pẹ̀lú tó bá fún wọn kó kàn ṣe. Nọ́mbà 2 ṣé gbogbo òṣèré náà lè bá ṣeré. Bẹ́ẹ̀ ni sà ṣe rí nǹkan tí wọ́n ń pè lẹ́bùn náà ni wípé níbikíbi tí ènìyàn bá wà ibi tí wọ́n bá tìyàn sí kéèyàn ó lè fitting fún síbẹ̀ kéèyàn ó lè dúró ń bẹ̀ kó dẹ̀ lè ta jáde bí kó lè ṣe gbangba làṣà ń ta ṣe mọ̀ wípé níbi tá a ti ń bọ̀ eré náà fi ń kọ́ wa níbi tá a dé dúró eré náà fi ń kọ́ wa gbogbo àwọn alábàárìn bí eré ni even ìgbésí ayé wa nínú ìdílé sọ̀rọ̀sọ̀rọ̀ bí eré ni so kò sí ohun tó ń jẹ́ acting kan ni wọ́n ń sọ yẹn sà tí a lè ṣe torí eré pọ̀. ó yé mi. Bàbá mo lérò pé wọ́n ti dáhùn béèrè yín lẹ́kùnrẹ́rẹ́. Hello. Ẹ ǹlẹ́ sà ọ̀gá wa o. Pásítọ̀ Adéyẹmí ló ń sọ̀rọ̀ láti Ìbàdàn. Pásítọ̀ Adéyẹmí láti bo nìbàdàn sà. Láti Ọjọ́ yes sir. Ẹ jọ̀ọ́ wà á tẹ bá fi ṣubú gàmẹ́jì máa pe àwọn nọ́mbà mọ́ ẹ̀ṣẹ̀ pé èèyàn mi kan pé kó mọ nọ́mbà iléeṣẹ́ yìí. Ẹ̀rọ abáwọn pè bẹ́ẹ̀. Ó dáa sà. ẹjọ́ náà tẹ gbé àti Bọ́lá àti Ìbíọ́lá náà wà náà. Ó fẹ́ fi ìwé lóko nọ́mbà yẹn. Ok. Mo ṣáà ti Seun Adeboye dáadáa. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ ṣé. Àmín. Ẹ jọ̀ọ́ nǹkan tí mi kàn fẹ́ sọ ni pé téèyàn bá fi aṣọ fún ọ̀gbọ́n mọ̀ lọ aṣọ gbòò lọ bí ó lù á dáradára. Bí olóògbé Gbenga Adeboye ṣe làálàá tó kò yẹ kẹ́ ẹ jẹ́ kó lọ báyìí. Àwọn rẹ́kọ̀dì wọn yẹ kí wọ́n mọ ríra ń ta ọmọ tó kù lè ní náà kódà àwọn fẹ́ sọ pé ìlú ilé àti ìlú mi ọjọ́ pẹ̀jọ kanra ní tọ́rọ mọ̀ pé tí mo dùn lẹ́yìn ó dẹ̀ nǹkan ọmọ di òmu ní ìwọ̀dà Gbenga bàbá wa. Ẹ̀jẹ̀ ń ṣe ìṣẹ́ lọ́rùn ẹ bá wọn wá tó ṣe sí báàgì mọ rí rẹ́kọ̀dì wọn rà ẹ bá ní kẹfílẹ̀ fún ìyàwó orúkọ tí bá ẹni yìí ní ọkọjá nítorí kan lè bàjẹ́ lọ àwọn onígbà mú o. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ sà ṣe rí ìfẹ́ kan tẹ́lẹ̀ ká ní pé ìyàwó wọn kò fi ìwọra ba àṣesílẹ̀ ṣe mọ̀ pé nǹkan tó bá wà nínú ẹni lọ tí ń pani bá. Bẹ́ẹ̀ni. Tó bá jẹ́ wípé kò fi ìwọra ṣe ń sìn tí àwọn ọmọ ti dàgbà yìí ló yẹ káwọn ọmọ yẹn máa handle nǹkan wọn fúnra wọn. Ọ̀gẹ́lẹ́. So àṣesílẹ̀ náà dẹ̀ ni àbọ̀ wá bá nígbà yẹn tá a bá wo kankan ṣe mọ̀ wípé ariwo tán ń pa nígbà yẹn ni pé Fẹ́mi fẹ́ ṣúpó ni o Fẹ́mi fẹ́ ṣúpó ni o nítorí pé wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa náà ni tí a bá fi sílẹ̀ ńgbà yẹn àwọn ènìyàn tó ń gbọ́ torí pé ní ilẹ̀ wa níbí báyìí wọ́n máa ń rí àwọn ẹbí ọkọ tí ọmọ wọn bá kú bí ìkà tí wọ́n máa ń ní aya lára torí ẹ̀ la ṣe fi gbogbo ìrọ̀rùn yẹn sílẹ̀ nítorí èní tí ènìyàn bá jẹ́ oníwọ̀ra ní àná kò ní lè ní ẹnu ọ̀rọ̀ léni ìdí nìyẹn tá a fi ní ẹnu ọ̀rọ̀ léni ṣe wá rí nígbà tí ìyàwó wọn tó gbé one blogger jáde controversial helper tó ń ta sí family èmi náà jáde gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ mo di blogger tipátipá láti má jẹ́ kí wọ́n fojú ẹbí mi gbolẹ̀. ṣe ohun tó ṣẹlẹ̀ pé woman right defender ní tẹ́lẹ̀. yóò dáa fún yín n wà nílé defend ẹbí Adébóyè nígbà tí a po gbogbo ẹ̀ papọ̀ tán tó náà ń gba ìpè lọ́dọ̀ àwọn ènìyàn tí wọ́n mọ̀ nípa ẹ̀ òun náà padà túbá wípé kò yẹ kí òun ṣe so ní irú àsìkò yìí òun ni kíní yẹn ò bá jẹ́ àjẹmọ́nú fún wọn so ń sìn báyìí ó jẹ́ kí n rí àyè ní ẹnu ọ̀rọ̀ láti sọ nípa àwọn ìtàn tó lọ tí ò ní ìdí pé èèyàn ń parọ́ tó yẹ pé ṣe lèèyàn kan tí ẹ̀ rí sọmọ́ in fact later a gbọ́ wípé ìyàwó wọn tiẹ̀ lọ fi nǹkan wọn lẹ̀ nígbà táwọn ẹ̀gbọ́n mi ṣì ń lọ síbẹ̀ tán sì tún ń ṣe tí wọ́n tiẹ̀ káàntì àwọn nǹkan tó ṣẹlẹ̀ wípé wọn gbúdọ̀ rántí láti padà wá sílé yẹn mọ́ kí la fẹ́ fi ṣe ó mì pé tí wọ́n bá wo kankan nígbà yẹn èèyàn lè kú sógún tá a bá ń sọ̀rọ̀ nígbà yẹn ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ pé kíní kan àṣejù ẹ ti pọ̀ jù mo mọ̀ọ́mọ̀ ṣàṣejù ni o mo mọ̀ọ́mọ̀ ṣe àṣejù nítorí àwọn etí tó bá gbọ́ àlọ́ kì í gbábọ̀ mo mọ̀ọ́mọ̀ jẹ́ kó ba orúkọ mi jẹ́ kí orúkọ ẹbí mi bá lè da ṣùgbọ́n lónìí the glory is mine. Thank God. So ó ti wà lọ́wọ́ à ń ṣe bó ti wà lọ́wọ́ ìyá wọn àwọn ọmọ yẹn ti dàgbà first born and second born ó yẹ kí wọ́n wá jọ pín báyìí tí wọ́n bá tẹ̀ ẹ̀dẹ̀jọ́ wá pín báyìí ó yẹ kí àwọn ọmọ yẹn máa jẹ bọ́tà àwọn ọmọ yẹn ò rí jẹ́ kó kọ́ ẹlòmíì lọ́gbọ́n ẹ jẹ́ kí ti wá kọ́ ẹlòmíì lọ́gbọ́n ẹ jẹ́ kó kọ́ ẹlòmíì lọ́gbọ́n sọ ẹ̀yin ẹbí yẹn kí ní kan máa ti kí yẹ́yẹ́ ní kankan ilé wa ní kankan mọ́tò wa ẹni tó bá jogún lógún máa gbèjọ́.
tó à ń retí ìpè yín o 07047000943 ó ní ojú ìlà àkọ́kọ́ ojú ìlà kejì ní 09011111943 à ń retí ọwọ́jà yín láti kàn sí wa. Hello. Hello, ẹ káàsán. Ẹ káàsán sá o. Ẹ̀yin Ọlámídé ló sọ̀rọ̀ láti Ìwó road. Ok, Ọlámídé láti Ìwó road. Yes, mo kí àlejò wa mọ́mí Seun Adeboye. Ok, wọ́n ń gbọ́ yín. Wọ́n kú iṣẹ́ gan. Ṣé rí èmi táìmù tán bí èmi kò ní incident wọn yẹn ṣẹlẹ̀. Ok. Wọ́n máa ń sọ létí bọ́gbà tó wá di last year ẹnìkan lè wá láwọn orin wọn yẹn lórí fóònù tó ṣe ń play ẹni wọn náà ká lè láti mú aṣọ nǹkan ẹ̀tọ́ láwọn yẹn gbọ́jú mọ́ orin yẹn wọ́n máa ń play ẹ̀gbà tán tí mi ẹ̀ sì ṣe wọ́n máa ń play ẹ̀gbà wọn ẹni báyìí wọn nìkan àti gbọ́n yẹn ìtòrí ẹ̀ mo tún lọ wo picture wọn lórí orí gọ́gù tí mo gọ́gù ẹ̀ tí mo yọ gbé ẹni ó wà máa ń dùn mí gan pé irú ẹni yìí fẹ́ pé kò sórí wọn kan tán kan títí ò bá orílẹ̀-èdè yóò bá wọn kì í so orí wọn máa ń motivate mi gan so orí wọn máa ń motivate mi gan wọ́n kúṣẹ́ ti àǹtí sísá yẹn náà kò ní bàjẹ́ wọn máa ròkè ṣẹ̀wọ̀n ní bàjẹ́ o àmín God bless you Almond mo ní bàjẹ́. Ọlámídé olórúkọ mọ́ mi Ọlọ́run ṣeun ọlá ẹ̀ tó dé òní sọnù lágbára Ọlọ́run òní kó máa wò bí ẹ lójú òní ṣèyàn o. àmín o àmín o.